Hey, I'm gonna go on me. Just wait, I'll tell you about tomorrow. Hopefully, on my way to the office, I'll try to see you. Alright. No sir. I appreciate. No, look for any. No, it's no way whatever, so that's it. Thank you. Over? Yeah, no. Alright. Thank you. And always call back, sir. Guy here for lówó náà kílé tó gbà. Mo ṣe ó ti sanwó epo tó rà so. Of course mo rí ngbà tó sanwó epo mo rí ó fún ẹ lówó náà pé kó fi jẹ lunch. Mi ò fẹ́. Ó ṣe kí ni? Mo ní mi ò fẹ́. Babe, why now? Kí ló máa ń ṣe wo bo babe yìí now? Jumi kí ló dé mo ní mi ò fẹ́ bọ́n máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Mo máa ti ń tip ẹ̀ tán ti ń tip ẹ̀. Ìwọ náà wò ó fẹ́ tip mi ó pàdúrò owó ẹ̀. Ṣé adúrú tí owó tó fẹ́ fún mi? Ó ju ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ now. Babes, mi ò fẹ́. Ibẹ̀ náà tí mo máa bá nǹkan mi wà. Ó ń bá nǹkan mi bẹ̀rẹ̀. Jẹ́ kó bá nǹkan mi wà. Come on, this guy is cute. BPO. Ẹ ti gé ìdíjà. BPO bẹ́ẹ̀ wà. Ẹ̀rọ mi ráwọn bọ́ọ̀sì wá fún wa gbé àwọn olè kan. Sáà ẹjọ́ tó lọ́lọ́ tẹ́kọ̀ security kò jẹ́ sáà mi ń sólè sáà. Eléyìí ló lè jó lé sáà mi ń sólè. BPO ẹ̀ Sáà explanation wá sáà. Ẹjọ́ mo láwọn olè méjì kan ní kọ́ńtà lẹ́sìn. Owó lọ́wọ́ sáà mi ń sólè sáà. Gate man ní ìjẹ́ sáà second gate man sáà. Ẹ̀rọ mi ráwọn bọ́ọ̀sì wọn wá fún wa. Àbúrò bàgẹ́gẹ́ ní sáà. Wọ́n máa ń ra bẹ́ẹ̀ lówó ẹ̀ sáà. Owó gẹ́gẹ́ ní bí ìtajà fún owó tajà ní o. Ó máa ń sọ inú kọ́ńpẹ́ẹ̀nì wọn ló máa ń tà. Sáà ó lè jẹ bẹ̀rẹ̀. Kọ́ńpẹ́ẹ̀nì máa ń ṣèkà ló bẹ̀rẹ̀. Ṣé ilé ẹjọ́ mẹ́ta yìí sáà mo ní financial problem ní sáà. Ṣé wá ní sáà first wife yín sáà yẹn ní malaria ní sáà. Ṣé wá ní last born yín yẹn tí òjò ọdún mẹ́fà lọ́gọ́ lórí àlóńdà mẹ́rin mú kan ní kí n ṣàwọn ilé náà ní kí n fi eré ìṣòwò sáà láti fi tọ́jú ẹ̀ sáà. Ọmọ ya ni gonorrhea sáà. Ìyàwó ya ni typhoid sáà ó ní ní tẹ́lẹ̀ sáà. Wàá lé lọ́wọ́ ọlọ́pàá wáyé. Ẹjọ́ sáà. Guy tó wá repo lẹ́ẹ̀kan yẹn. Wo mama dá yẹn lóhùn. Each and every time tó wá sí ibà yìí, ó máa ń dá mi láàmú. Mo dẹ̀ fi ṣàlàyé fún pé mi ò lè fẹ́. Mo ní boyfriend kiri, àmọ́ kò ní gbọ́. Àti bí 8 months tí mo ti mọ̀ tó ti máa wá sí òkú. Ọlọ́run máa ń tọ̀. Kò sí ọjọ́ tó bá wá báyìí, ó máa ṣáà bá mi sọ rubbish. So ó bá ẹ sọ̀rọ̀ fẹ́ reason tó ṣe disgrace ẹ̀ yẹn in fact kó wá lọ́sàn-án gangan kó wá bá ẹ sọ̀rọ̀ fẹ́ ṣé bó ṣe máa pariwo lé lórí náà nìyẹn. Tábà dẹ̀ máa wo onírànú alákọ̀ọ́rí ẹ̀ ó máa níyàwó àtàwọn tiẹ̀ lé o wọ́n máa níyàn lé kò ní tẹ́ wọn lọ́rùn wọ́n máa máa dọ̀kà láàmú ń ta èmi ti sọ fún pé mi ò ṣe kó tú èkánná lọ́yìn mi tó bá tún wá bíbáyìí tó bá tún disturb mi mo máa embarrass ẹ̀ tí máníjà gan tí wọn ò ní lè bá wa dá sí. ẹ ń bá ẹ sòótọ́ ọ̀rọ̀ ìran ọkùnrin ló ń tòsí obìnrin ó dẹ̀ ní ways tó fi lè sọ fún pé ò ṣe dáhùn bó ṣe ń pariwo lé lórí yẹn. ìran obìnrin náà ló dẹ̀ ń sọ fún ọkùnrin wípé fi mí lọ́rùn lẹ̀ o mi ò ṣe o torí mo ní boyfriend ti tèmi. o ti ní boyfriend? Ta ni boyfriend ẹ? Of course Fúnṣọ́ ṣé Fúnṣọ́ ò ń ṣe boyfriend mi ni kí ló ń pa ẹ́ lẹ́kọ̀ọ́. ọ̀rẹ́ mi ti ní boyfriend. ṣé mi wà ní boyfriend ṣé Fúnṣọ́ ò ń ṣe boyfriend mi. wàláì boyfriend mi. alábòsí ni ẹ kúrò wájú mi. ọ̀rẹ́ mi ní boyfriend Fúnṣọ́ ṣé o ní boyfriend lóòótọ́. ìwọ ló mọ̀. ó ní boyfriend. ìdí ẹjọ́ lẹ́ẹ̀mejì wà láàárọ̀ kùtùkùtù ó ẹ tún ti bẹ̀rẹ̀ ṣé mọ̀ pé máníjà wà nulẹ̀ ni. ṣàlàyé fún wa pé máníjà wà nulẹ̀ awo ò mọ̀. ẹ máa rojọ́ bíi bàkà èmi náà ti pẹ́ yẹn náà pa lọ́jọ́ súná yín and obviously ẹ ti ríṣẹ́ sí sókà rí continue má pa àṣẹ inú iṣẹ́. ìlera ọ̀rẹ́ ṣé wọn kàn máníjà yẹn ọ̀dẹ̀ òṣì
ẹyẹ náà pa lọ́jọ́ sí ọ̀dà wa. Ọ̀dẹ̀ ó ti mánéjà ti kún láyà jẹ oko ni. Àṣírí orí tó ń gbẹ lójoojúmọ́. Nana mo ra. Kó ra jí o sí kọ́kọ́. Nana mo rẹ̀. Mo lè pọ̀ gbádùn. Ta ni nana mo rẹ̀? Ọ̀rọ̀ gidi mo fẹ́ fẹ́ sọ. Kí ló dé tọ́gbọ̀ òjò ń jẹun? Bóyá o fògùn sí. Dákun sọ̀rọ̀. Ara fún ọ̀gá ni ó ti mọ̀ pé ọ̀fẹ́ pa àwọn ti fẹ́ fògùn sí ni. Dàmílọ́ àní kí ló ṣe wọ́n tàn jẹ́? Gbogbo yín ẹ̀ ní furanu léyìí. Nǹkan ń sí ọ̀gá gidigidi o. Pọ̀ gan. Tẹ́ bá rẹni tó mọ̀ kẹ́ gbé súnmọ́. Nǹkan sọ ọ̀gá o tó bá darí ibi iṣẹ́ yóò jókòó ẹ̀. Yóò mọ wo gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin tẹ́lì kò ní wo téèpù kò ní wo. Ifun bí fóònù rẹ̀ dún yọ làmọ́lẹ̀ ni. Kí ló wá lè ṣe wọ́n? Tó ẹ̀yin lè wá mọ̀ tẹ́ fi ṣe ra. Ṣèbí tẹ̀mí ni kí n tó lé ṣe. Ẹ ti fọ. Wá ń bí. Wá bọ́ síbí. Kí ló dé? Bọ́ síbí. Sọ ọlọ́lé ìwé pamari. Ọmọ orin tó máa ń kọ́ lé ìwé pamari. Tí n kò lè ọ̀yà kọ́ fún mi kiri. Wá mọ́ kọ́ fún wàhálà kọ́ fún mi. Ọ̀fẹ́ fún oúnjẹ ọ̀sán rẹ̀ sí rí náà. Kò ọ̀rọ̀ oúnjẹ kọ́ là ń sọ kọ́ tó bá ti lè kọrin díẹ̀ ó ní nǹkan tí mo fẹ́ sọ òdodo ọ̀rọ̀ tó. Èmi ò mọ̀kọ̀. Ọ̀dà 1 2. Buck my shoe. Ṣé bẹ́ẹ̀ náà buck my shoe orí ìdó náà. Buck my shoe. No, wọ́n ṣe báyìí 1 2 buck my shoe. Èmi àti ẹ̀kọ́ onírànlọ́wọ́. Júmi, ìwọ ni mo wá bá o. Ṣé ò sí? Àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ pé kò sí nǹkan àti nǹkan lójó máa ń rìn. Wọ́n dẹ̀ tún sọ pé ẹni tó bá sọ pé ọ̀rẹ́ òun lójú tí ojú ò ti òun definitely ẹni yẹn gangan ni ò lójú ti fúnra ẹ̀. Sure. Sórí nípa ọ̀rẹ́ mi pẹ̀lú ọ̀rẹ́ ẹni. Kí ló ṣẹlẹ̀? Ṣé orí these days mi ò gbádùn ọ̀rẹ́ mi mọ́ rárá àtọ̀. Kí ló ṣẹlẹ̀? Tí n bá ní jẹ́ a lọ bí even iṣẹ́ tá à ń ṣe lọ́fíìsì àgbádùn ẹ̀ rárá. Mo á wò pé èmi mo mọ̀ nǹkan tó ń ṣe jọ nítorí Ọlọ́run báwo ló ṣe bá mi ṣe tó ọ̀rẹ́ máa fi fẹ́ ọ̀rẹ́ mi jọ. Ṣẹ́rí tí bá ní gbogbo nǹkan tẹ́ sọ kò yé mi irọ́ mo ń pa. Ṣẹ́rí gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ni mo gbọ́ gbogbo ẹ̀dẹ̀ ló yé mi. Máa gbìyànjú. Jọ máa gbìyànjú make sure kó ṣeéṣe ní jọ nítorí Ọlọ́run. Ẹ wò mi ò promise o but máa try best mi. Ṣẹ́rí gbogbo nǹkan tó bá wà within my power láti jẹ́ kí Yọ̀sọ́lá kó gbà fún ọkùnrin sùkàn mi gbogbo ẹ̀ ni màá ṣe. I'll try my best. Màá try. Ṣùgbọ́n o. Ṣùgbọ́n kí? Ṣùgbọ́n tó wà bẹ̀rẹ̀ pé ó ní Yọ̀sọ́lá àti lẹ́nu tó ń fẹ́. Ó lóun àtẹnìyẹ lè láìka àwọn kan. Ṣé wọ́n ti fẹ́ làwọn délé? Ó ti ọ̀ wọn àti ìfẹ́ àwọn òwò ọ̀rẹ́ mo rí i pé onífẹ̀ẹ́ wọn rí ìgbẹ́ mi ò lè jẹ́ kó sọ̀rọ̀ sínú lórí ẹ̀ torí pé kò jẹ́ kí n gbádùn gbogbo ń gbàlẹ̀ fún. Jẹ́ kí n gbádùn ń gbàlẹ̀. Kí ló fẹ́ pè é nínú ìṣe? Ń lọ bá a lè ṣe pọ̀ àwọn Yorùbá máa ń pè é pé tẹ́rù bá kókè tó bá kanlẹ̀ ó ní níta fún wa ní bẹ́ẹ̀ka fìyẹn dànù a máa wá àfọ̀ṣẹ́ sí. Bàbá. Kí ló dé? Kí ló dé tí ṣòkòtò yín ó dé? Kí ni dé ṣòkòtò mi? Ọmọ tí ń ṣe lọ́wọ́ tí mi sùn ni. Ẹ̀ẹ́nẹ̀ kí lọ fẹ́? Mi ò fẹ́ nǹkan kan. Kò sábọ́ ń bí. Ọ̀rọ̀ abọ́kọ́ mo bá wá. Kí ló lọ fẹ́? Ọ̀rọ̀ ọ̀gá ni mo bá wá. Lẹ́nu ọjọ́ mẹ́ta ìrònú sórí àgbàkodo ni bọ́gà bá wọlé bí ṣẹ̀ṣẹ̀ ni. Tó bá jókòó tó ti bẹ̀ èyí tẹ́lí kò wò èyí dírẹ́bù kò gbọ́n kankan ìrònú ni lójoojúmọ́. Ẹ̀rẹ̀ mọ̀ pé gbogbo àwọn òṣìṣẹ́ léyìí à lè bá sọ̀rọ̀. Mo fẹ́ ní kí wọ́n á fọ̀rọ̀ rẹ̀ tó yín létí bóyá Ọlọ́run tó lè ní kẹ́yìn ọmọ náà báyọ̀. Fọ̀rọ̀ rẹ̀ tó yín létí. A ṣe gbowó oṣù tó kọjá. Agbowó oṣù. Kí ló lè máa fi ọ̀gá ní? Wàhálà ẹ̀kọ́ kúkú yé mi. Kí ni déètì òní náà? Òní ló di 21. 20 owó ń bẹ lọ́wọ́ ọ̀gá. Kí ló wá dé tí wọ́n á ronú? Kò sì sọ wọn pé lálọ́ máa kú fún ni àbí kíní kan. Tó o máa ń dá sí ìwọ máa lọ. Kí máa lọ? Mo rí hàn.
ẹ rí yẹn jù. máa lọ. kí lẹ fi pamọ́ sínú ilé tẹ́ ẹ fẹ́ kárí. èwo ń tiẹ̀. ẹ ń gbákú ládùn inú ilé. irọ́ mi ń gbákú lẹ́sẹ̀ ni. ẹ bẹ̀rẹ̀ sí náà. Hello. It's Maureen. Hope there's no problem. No, Kosi. Any problem. Actually, I was with my Nazi Joe. Oh, okay. So be right by me. Oni. Mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé nǹkan tó ń sọ fún mi láti jọ mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. You mean you are ready to be mine? Yes. You're ready to be mine? Oh my God! Oh my God. Shigoni, what to put away? Oh my God! Look, you know what? Let me go. So babes, Makogbe Losinensa. So from there we go and have our lunch. Okay. Looking beautiful. Thank you. Jimmy! tí n bá mọ̀ pé tíkẹ́ẹ̀tì máa ti já ọ lẹ́ máa ti bò ẹ́. ó rí pé olórí burúkú ni wọ́n kì í ní burúkú yìí ṣé ò rí pé òun fọwọ́ tó ẹ. owó àyù ẹ̀ṣẹ́ tíkẹ́ẹ̀tì báyìí lọ́wọ́ gbá gẹ̀ẹ́sì báyẹn ṣó fẹ́ bàjẹ́ ni. jóná kí nìkan tó ń jẹun lórí ẹ̀ náà mo ní kí n ṣe é onínú ọ̀rẹ́ tó tún ti máa wọlé kanlẹ̀ kí n dẹ̀ tún padà lọ́ba ó tún lọ fi lọ́kọ kí nìkan tó ń jẹun ní bèrè ẹ̀ náà. pẹ̀lú òṣìṣàn máa wà ẹ́ mi ìwà ẹ́ máa wọ̀ rẹ̀ ṣé ò rí pé ọ̀jẹ̀ ni ẹ́ ṣé àwọn ọkùnrin gidi tó ní làákàyè ó máa sọ̀rọ̀ máa wà àwọn tó lówó lọ́wọ́ gan ò sọ bẹ́ẹ̀. àlórí ẹ̀ ò pé tó bá yẹ
kó rí ẹ pé ni wàá mọ̀ pé ẹni tó bá ti wáyé yìí tí ò lówó lọ́wọ́ kò ráyé wá ayé aláyé ló wá ṣẹ̀dẹ̀ rí ṣèyàwó ẹ̀ ló sọ pé gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà máa ń sọ wípé èèyàn kan ò lè gba ọmọ ọ̀lẹ ayé ọ̀lẹ sórí sìn àtọmọ ọ̀lẹ àtàyà ọ̀lẹ gbogbo ẹ̀ náà ń gbà papọ̀. Jumi ojọlá nǹkankan ojọlá ìyá mi tó ní màmá náà obìnrin ó yẹ kí n jù ẹ mọ́lẹ̀ máa kàn kàn ẹ́ máa máa kàn ẹ́. mi ì mọ bí ṣé òun no má wọrí níbo ni Yọ̀sọ́lá ti rí ẹ̀ gan-an níbo ni Yọ̀sọ́lá ti rí lórí burúkú ẹ̀. bá fẹ́ mi ó ní lọ́ọ̀kì ni àní dúdú pẹ̀lú pupa ó máa di chocolate dùn tí pupa bá mú pupa àfínà máa bí àbínú náà máa bí. tí Yọ̀sọ́lá bá fẹ́ wọ lórí burúkú yìí ó ní lọ́ọ̀kì ni Yọ̀sọ́lá ti ṣìrìn Yọ̀sọ́lá mà ti ṣìrìn o ṣé ọkùnrin ni wọ̀nyí. tó ṣe ń lọ yẹn tí machine bá gba ẹ̀mí mo wà ń bẹ̀. olórí ibu ni ẹ ó lọ sí ọ̀lẹ ọlọ́pàá aṣínú orí bó ó kàn gan lásán ni kò rí ṣẹ̀ṣẹ̀ àfi kó wọ́n máa gbowó lọ́wọ́ obìnrin ọmọ àlè wọ́n ọjọ́ tí bá tún já pẹ́tẹ́ olórí burúkú ẹ̀ bíbáyìí wàá mọ̀ pọ́ lọ́wọ́ òkọlà aṣínú lọ́mọ máa jẹ́ kóbìnrin ṣe bí Yọ̀sọ́lá ṣe dáa tó táùtù yìí ló wá ń tẹ̀lé olórí ibu. Anyways, what we discussed already, and when you want to go, that's one of your meeting, and I'm double sure we will go my life party meeting. Well, my mom is a very cool and loving mother. As a matter of fact, she's the best. Oh my baby, I love you too. To my sorry, who constantly talk to me. Only hour I'm gone. Let me talk to you tomorrow. Okay then. I love you. But next weekend, I'm going to go. Yọ̀sọ́lá. Hello. Sorry, Talebere. Deputy Afi. Mobile lọ́rọ̀. Yọ̀sọ́lá. My house? I'm sorry. Báwo lẹ ṣe wọlé? Security. O fún ìkó lè fẹ́ bọ̀bọ̀ yìí. Is that? Tani Mani? Èmi ò mọ̀. Báwo lè ṣe ọ̀rọ̀ lẹ́mi? Èmi ọ̀tọ̀ ni bàbá. Ìwà ní ìtọ̀ ló wọlé. Now get him out of this place. Ẹ̀bọ́dé. Bàyá wa bọ́dé. Égbọ́n náà. Ọ̀gá kò ní bọ́dé o. No, abode. Eléyìí ò ní bọ́dé o. Uncle. Fúnṣọ́. Uncle. Ẹ má fi kí mi ò ṣe. Whatever tẹ́ bá fẹ́ ẹ kàn sọ. Fúnṣọ́. I will do it, please. Yọ̀sọ́lá. You threatened my life. I gave you all my love. Why? Tó fi ipò lè fi mí lẹ̀. Hey. Ọ̀gá. Hello Fúnṣọ́. Má bínú, ó ṣàmọ̀ pé tá bá wà ní pọ̀npá kí lè pè kọ́. Ẹgbẹ́ tí mo rí miss call náà mo wá pè ẹ́.
má bínú Fúnṣọ́ mi ò rówó yẹn náà o. ẹjọ́ pé o. kò ní pé ẹ tó ṣe yín bí eyín ẹjọ́ pé o. ìjẹ́ ti mówó nìyẹn. níbo ṣé èmi kọ́ mo lówó mi ni. mo ṣáà explain fún ẹ pé láti bí 2 months a gba salary kò ń ṣe bẹ́ẹ̀ manager tuntun tó ṣe gbé wa ó strict gan in fact kò gba kátà jerrycan kálá tún ta àwọn jerrycan tàǹtà yẹn sìn a máa rí owó díẹ̀díẹ̀ bẹ̀ bó kò gba everything kò ó strict gan wo Fúnṣọ́ mi lè parọ́ fún ẹ̀mí mo bá fẹ́ ṣe o but máa try possible best mi bó jẹ́ kí n tiẹ̀ wáyá máa wáyá mo mọ̀ pé ó ní ìdẹ mo kò sí ni mi ṣáà kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó mọ̀ pé kó tó béèrè mo ti fún ẹ ní sùúrù náà kò sí ni ok ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ farabalẹ̀ mo promise ẹ tó bá máa fi di weekend bó jẹ́ yíyá ni anyhow má bá ẹ gẹ̀ẹ́tẹ̀ ṣó ti gbọ́ ọkọ mi má bínú alright ṣe má bínú ṣó ti gbọ́ ibo ló wà ẹ máa bẹ́ẹ̀ lẹ́sìn ẹ̀mí ní pẹ́ kó rántí. ó lágbára kò tí sí kọ́sítọ́mà láàárọ̀ yìí. ṣáà èèyàn lè po mọ́ ni. ó sùn mí o. Jọmọkẹ́. Jọ mo need assistant ní ìmọ̀ bóyá o lè sáré help. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ bọ̀ mo sáré ní ìdòwò kan ni mo dẹ̀ need it urgently. Bí a mi mọ̀ bóyá o lè yí bí a bí 40,000 yá mi. Yọ̀sọ́lá ṣé 40 naira ló fẹ́ dárúkọ ni àbí mi gbọ́ dáadáa. 40,000. 40,000 ọ̀rẹ́ mi báwo ló ṣe máa ń ṣe báyìí mélòó gan ni sálárì tí mo ń gbà ń bí báyìí tó ń sọ̀rọ̀ 40,000. mo mọ̀ wípé àgbà sálárì bọ̀ mo promise ẹ pé tó máa ti sọ sálárì 2 months ago tó ń jẹ wá àti ti months yìí máa yọ 40,000 yẹn fún ẹ immediately jọ. lóòótọ́ ń jẹ wá lówó oṣù méjì bọ̀ kí ló fẹ́ fowó ṣe gangan. ó wà urgently gan nǹkan yẹn dẹ̀ wà very important and urgent. ó ṣàmà ní nǹkan tó fẹ́ fowó ṣe náà. Jumi o lè understand it's a matter of life and death mo ní ìdòwò yẹn jọ mo fi Ọlọ́run mo promise ẹ pé mo máa fún ẹ ó yẹ kó mọ̀ pé mi ò ń ṣe báyìí náà iná. Jọsọ́lá ṣé kò ṣe pé o tí ì jáwọ́ nínú kó máa kó owó fọkùnrin. má lè ń sọ̀rọ̀ báyìí ṣọ́dẹ̀ ni mi nígbà tí wọ́n pẹ́ bébì ni mi. pẹ̀lú bó ṣe dá tó yìí kí ló dé wọ́n máa láì wọ́n ti tiẹ̀ wọ́n lọ́ máa kó fọkùnrin wọ́n máa ṣiṣẹ́ wọ́n lọ́ máa kó fún lórí burúkú wọn torí pé fún ṣọ́ọ̀lì ìdòwò ẹ wá tó. ó lè dákẹ́ àdébọ́lá yín fún ó ní ìwọ̀n ò ní dákẹ́ ẹ̀sìkọ́ni ò ní dákẹ́ òun ẹlẹ́dàá lè nílò olówó yìí. ìwọ ló mọ̀ ṣàgbẹ̀yìn ẹ̀sán ṣe lẹ́nu mo ṣe tí mo á tọrọ owó lọ́wọ́ ẹ̀. kékeré lówó sórí owó tó lọ́rọ̀ ẹni nìyẹn in fact máa fún ẹ ní ×2 ẹ kókó fún yes and lẹ́yìn yẹn màá tún wá prepare kọ̀kọ́ fún wọn gbogbo fúnra ẹ tó jẹ́ pé yes tó jẹ́ pé o ní regret pé o bá wa dòwò pọ̀ you see gbogbo nǹkan tí mo ń ṣe àbí tí mo fẹ́ ṣe fọ́rẹ̀ ẹ is because I love her torí pé mo nífẹ̀ẹ́ and I can do anything and everything to have her because mo nífẹ̀ẹ́ ọmọ yẹn gan gidi ọ̀rẹ́ mi lè testify sí. ṣẹ̀rí inú mi dùn gan bẹ́ẹ̀ ṣe promise pé ẹ máa kó owó yẹn kalẹ̀ then bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ really love yẹn kò sí problem ṣe bóbìnrin ni mí
obìnrin dẹ̀ ló náà ọ̀rọ̀ obìnrin sóbìnrin nìyẹn màá mọ ọ̀nà tí èmi máa gbà láti mú wá síbí báyìí láti wá dúpẹ́ lọ́wọ́ yín ṣé wàá rí òkú nǹkan kan o. ẹ lóde báwo ni ṣe wá òkè àwọ èmi náà wà òkè ibo ló wà àwọ mo ní kí n sọ fún ẹ pé mo ti rí owó yẹn o Ọlọ́run gbogbo ẹ èmi ò lówó ó ṣàmọ ọ̀rẹ́ mi jù mí òun ló bá mi gé ẹtẹ Ọlọ́run owó wà níbi báyìí ọ̀dọ̀ ẹ náà mo ṣe wà mo ṣe gbowó yẹn sínsìn ni. ọ òkè ó fẹ́ bá sọ. kò lè tó iná ọ̀hún. Hello. Ẹ má dáhùn tí yín jàre. Ọlọ́run ni ká dúpẹ́ fún. Ẹ má worry. All right now, all right. Ẹ ó dàn fún. Ẹ lóde ọ̀dà máa bẹ ilé láìpẹ́ ṣó ti gbọ́. Ok. All right. Wo bíbí kẹ̀kẹ́ ìwà lọ ṣe ti. Níbo lẹ ń lọ? Ọ̀gá rán wa ń ṣẹ́. Ọ̀gá rán yín ń ṣẹ́. Bó lọ ọ̀gá rán yín? Ọ̀gá rán wa lọ́jọ́. Ọ̀gá rán wa ń ṣẹ́. Ẹ gbọ́dọ̀ sọ fún mi. Ṣé kí lọ sọ fọ́gà pé ní ká má lọ? Ó sì lè lọ sọ fọ́gà pé mo ní ọmọ jáde. Bàbá ẹ wá sílẹ̀kùn. Má sí o bọ́ bá sí i ń sàǹsàn rẹ. Sá. Ń sàǹsàn rẹ. Ìwọ ni wọ́n bá wí dáadáa ìwọ. Níbi kí ni? Má jọ ọmọ yìí olóyún o. Bàbá irú eléyìí sí mi tó dúdú bíi nànà mọ̀ rẹ̀. Tèbá ìpọ́jù tó kẹyẹ lẹ́kọ̀ọ́ máa dé ìwọ náà mọ̀ pẹ̀lú ayé lóbìnrin níwọ̀n tó ti rà tán tó ti tà tán yìí. Àwọn wo? Mo rò pé lẹ́yìn níjọ lójú. Gbogbo tí wọ́n dì síwájú tó dì sẹ́yìn tó ń pera ayé lóbìnrin wọ́n bẹ lójú rẹ̀ níjọra èló là mú. Ìwọ náà mọ lọ́yàn rìn níṣó ọ̀tọ̀ lọ́yàn ọ̀tọ̀ lọ́mú méjèèjì ọ̀jọ́ra bàbá ọ̀tọ̀ lọ́yàn ló mú mú kẹ́lá kọrin pé ọ̀tọ̀ lọ́yàn ọ̀tọ̀ náà lọ́mú sórí léyìí tá ń pè lọ́yàn yẹn tó bá ń wò lókèrè yóò lé lójú bọ́ba tún súnmọ́ yóò lé lọ́wọ́ bọ́ba gbé tèsí náà líle ni ọkùnrin kankan fọwọ́ bá a rí irú eléyìí tẹ́lẹ̀ yìí dìsáyà tí ń jọ mú gbogbo àbúrò ayé ló ti ṣe wọ́n náà ṣe bí èèyàn. ní kékeré ni wà títa ni ní kéni eléyìí ni mú káyà. sọ́kì lélẹ́yìí. Àbúrò ló ti ṣe. Ọba àkẹ́lẹ́ o. Ọ padà máa ti sí orí bí ti ń wọ̀ yìí. Ògùn lẹ́ lódùn yẹn lọ yẹn kí. Bàbá wọn kọrin sẹ́rẹ̀ lọ. Mo mọ̀ náà. Sáàjì á lọ. Wọ́n farabalẹ̀ má mú mú kú mu. Jẹ́wọ́ ìní náà. Ọlọ́gbọ́n ìní náà. Kẹ́ni. Bó lẹ̀ ń lọ. Wọ́n láwọn fẹ́ lálejò pé ká lọ ọjà ká lọ ra nǹkan ọbẹ̀ wa. Ọ̀gá fẹ́ lálejò. Wọ́n ní ẹ wá lọ ra nǹkan ọbẹ̀ wá lọ́jà. Sọ ma pé báwo bá lọ owó máa ṣẹ́kù. Ṣé apátímẹ́ǹtì yín lówó tí ń mú bọ̀ wá? Bẹ́ẹ̀ni. Àṣírí ẹ̀mí méjì tú apápínlẹ̀ fowó ọ̀gá sí. Torí kíni? Àṣírí rẹ̀ tú sí lọ́dún. Kíni mo ṣe? Gbogbo èèyàn lẹ́sọ̀ọ́dún sí náà ibi tí. Gbótọ́ yìí pé gbogbo ọmọ tí máa ti ń sẹ́kọ̀ọ̀pù nínú ilé wa yìí lẹ́yìn mú wọn lélẹ̀ ń gbá kúládùn. Kíni èbó mi ọ̀dà kọ́ tó bá sẹ́kọ̀ọ̀pù nínú ilé wa yìí tó ọmọ tó bá ti lè sẹ́kọ̀ọ̀pù báyìí àwọn ń gbá kúládùn nínú ilé ni. Nígbà ìwọ ọmọ nígbà pé ìdí àrò lọ́mọ dó sí ọmọ tí bàbá ti báyé jẹ́ ń bí. Gbogbo èèyàn lẹ́sọ̀ọ́dún sí náà ibi tí tó yẹ pé kọ́ ọmọ ti sẹ́kọ̀ọ̀pù nínú ilé ẹ̀ mọ̀ gbá kúládùn ẹ̀ mọ̀ sí hànàhànà lórí obìnrin lóbi ẹ̀ gbà. Bàbá o. Apátímẹ́ǹtì o ṣáwájú. Ladies first ní Nàìjíríà wí bọ́wájú. Àbúrò lọ fẹ́ ṣe lẹ́yìn mi. Ọba mi nù lé ìkọlù bọ́wájú. Ń lọ kò sí tọ́sí. Ọlọ́run ló mọ ibi tí ń gbọ́mọ yìí lọ́wọ́. Ó yé mi. Tani. Mẹ́ta. Bàbá ṣé òun kú sókàn mi wà lé. Wọ́n wà lé. Ẹ ṣe.
kan là fi gbáyé. tí ẹ gbọ́ pé mo fẹ́ wọ̀n wá ní àgbọ̀ gbogbo ìyẹn. ẹgbẹ́ kankan wọ́n o gọ́ọ̀mẹ̀ntì tó fẹ́ try láti ṣe regulation ni o àbí ọ̀rẹ́ mi. ṣe gbogbo ẹ̀ náà kí everything lè fi ràn àwọn aráàlú lọ́rùn. with time ẹ máa rí i pé gbogbo nǹkan táwọn ìjọba ń ṣe it's for the betterment of the country. Kita ìgbà tí gbogbo àwọn náà ni epo wọn. Epo wọn o. Tí mo bá ti mú àwọn ọmọdé rí àwọn àbí ẹ máa wọ̀ ẹni tí àgbẹ̀bá ti nílé pọ̀ ẹ̀kan kọ́ lọ́nà anytime. You know what I'm saying? Okay, so Joe, can I have this? This for you. Thanks. This for you, and this for you. So let's make a toast to this. To Ọlọ́run bá sọ àwọn obìnrin ara wọn ní kí wọ́n celebrate it. Yeah, so to one love. Hey, ọ̀gá ẹ má ti mú.